ilẹ̀ Yorùbá pátápátá gbogbo ọmọ ilẹ̀ kóòtù òjìrè bá ò bá dira àfàìmọ̀ kí wọ́n má padà fi ogun ẹ̀yìn já ilẹ̀ Yorùbá o. ṣùgbọ́n ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ kú dédé àkókò yìí ibi gbogbo tẹ̀tí ti ń náǹfààní láti máa wò mí tàbí láti máa gbọ́ mi lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. ẹ ṣèrànlọ́wọ́ kan fún wa, ẹ bá wa pín, ẹ share, ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dóko, ẹ like, ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí níbi tá a ti ń fi láwọn ìròyìn tó jẹyọ jáde káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti pàápàá jùlọ ní ilẹ̀ kóòtù òjìrè ní ilẹ̀ Yorùbá. èmi tí ń tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ̀ mí ìyẹnẹ́kan ló kọ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí, ọmọ ara kìnìún mi màjú méjì ọmọ ẹrù ní sílẹ̀ ẹ̀kọ́ kì í sin èèyàn. ẹ wò ó ní àná òde òní yìí ni ìwé ìròyìn Punch ló gbé jáde wípé àwọn ìlú tí wọ́n pààlà pẹ̀lú ara wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Oǹdó tó jẹ́ ìkan lára àwọn ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá, òun náà ni wọ́n ti pe gbogbo àwọn lọ́ba àwọn níjòyè láwọn agbègbè yìí lójúnà láti lè ṣe ìpàdé àsọyépọ̀ lórí bí wọ́n ṣe pààlà pẹ̀lú ara wọn nítorí pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ lórí kíni gbogbo ẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò. òun náà ni ẹ sì mọ̀ pé ẹnu bodè ìlú oníkálukú òun náà ni gbogbo àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá àwọn agbésùmọ̀mí yìí tí wọ́n ń gbà wọ ilẹ̀ kó wa. èyí náà ló fi mú kí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sọ pé wọ́n ṣetán láti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú gbogbo àwọn lọ́ba tó jẹ́ wípé wọ́n pààlà pẹ̀lú ara wọn lójúnà láti lè jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa nítorí wípé àwa rí i pé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Oǹdó àwọn Fúlàní yìí gẹ́gẹ́ bí àṣẹ léèbó wọn ni wọ́n dominate ibẹ̀ tán báyìí. wọ́n fẹ́ẹ́ gbàjọba tán bẹ̀ débi wípé ìwà tó wù wọ́n ni wọ́n wá ń wò, kọ́ jíyàn gbé, kí wọ́n pa àwọn àgbẹ̀ nípakúpa, kí wọ́n ṣèkọlù sí àwọn èèyàn. òun náà ló fi mú o kí wọ́n pe gbogbo àwọn lọ́balọ́ba ní àwọn ìletò yìí lójúnà láti lè jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ múlẹ̀, kí gbogbo ìbẹ̀rù bojo tó ń wáyé láàrin àwọn abúlé wọ̀nyí kí ó lè dohun àfìsẹ́yìn tí egun fìṣàn tábà sílẹ̀ gbàgbé pé ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Oǹdó àwọn ìlú méjèèjì wọ́n pààlà pẹ̀lú ara wọn débi pé wọ́n wọnú ara wọn. òun náà ló fi mú tó jẹ́ pé àwọn lọ́balọ́ba ní Ọ̀ṣun, ní ọbalọ́ba ní ìpínlẹ̀ Oǹdó náà ni wọ́n pè sínú ìpàdé yìí. lára rẹ̀ òun náà ni àwọn tí wọ́n ń gbé ní agbègbè Owéná Ìjẹ̀ṣà tí ó jẹ́ ọ̀kan lára àwọn abúlé tó wà ní agbègbè Iléṣà sí Àkúrẹ́. wọ́n ní kódà ó wà ní ó jìn díẹ̀ sí ojú ọ̀nà márosẹ̀ Iléṣà sí Àkúrẹ́ yìí níbi tí ètò ààbò tó jẹ́ pé ojú wọn ti ń rí mẹ́wàá àti àwọn abúlé kọ̀ọ̀kan tó jẹ́ pé nítorí pé ọ̀nà wọn sì jìn sí ìgboro làwọn kan ò tí ì ṣe débẹ̀. ìkan lára àwọn àgbẹ̀ afokosọ̀rọ̀ ní agbègbè tó orúkọ náà jẹ́ Kazeem Ọ̀yátọ́pẹ́, òun náà ló bá àwọn ikọ̀ akọ̀ròyìn ìwé ìròyìn Punch sọ̀rọ̀ ní ọjọ́ àìkú Sunday àná níbi tí ó ti sọ̀rọ̀ nípa oríṣiríṣi àwọn ìpèníjà àti ìkọlù tí wọ́n ń rí lọ́dọ̀ àwọn Fúlàní darandaran àti àwọn agbébọn tó jẹ́ wípé lójoojúmọ́ báyìí wọ́n ti wá sọ àwọn agbègbè yìí di ibi tí wọ́n lè wà. ẹ rẹ̀ mọ́ pé àṣà kan ti lọ nígbà tí ọba Solomoni pé má dira o,
ikú pa ẹ́, ọlọ́mọ jẹ́ kí ikú pa wá tán nílẹ̀ Yorùbá. Bí elégbò bá ń jẹ ṣinṣin gbogbo ayé ò ní gbọ́, àti eṣinṣin bá ń jẹ elégbò gbogbo ayé ò ní gbọ́, ṣùgbọ́n télégbò bá fẹ́ jẹ ṣinṣin òun ni gbogbo ayé á máa gbọ́. Nígbà tí à ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ wọ̀nyí eléyìí tí à ń ní nílẹ̀ kóòtùjì nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé a sì wá ń wò báyìí, ẹ kí n gbóṣùbà kárí fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n gbé irú ìgbésẹ̀ yìí, pàápàá jùlọ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò yẹn ọ̀gbẹ́ni Samuel Ojo, níbi tó ti sọ pé ìṣèjọba tí ń bẹ lórí àlééfà yìí ni wọn yóò gbìyànjú láti ṣiṣẹ́ láìsinmi àti láìṣàárẹ̀ láti lè rí wípé wọ́n ṣe ìpàdé pọ̀ pẹ̀lú gbogbo àwọn ìlú yìí. Bí ìlú A tó bá paralà pẹ̀lú ìlú B àti DAE, wọ́n á ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ara wọn títí kan gbogbo àwọn lọ́balọ́ba inú ìlú ọ̀hún náà. Gbogbo wọn kábíyèsí ìlú ọ̀hún náà ni wọ́n sọ pé wọ́n ó ṣe ìpàdé pọ̀ àti àwọn ẹni tó jẹ́ àwọn ọ̀gá àgbà fún ọlọ́pàá, àwọn DSS o, NSCDC o, àmọ̀tẹ́kùn fìjìláńtè o, àwọn ọlọ́dẹ o àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù ní gbogbo àwọn agbègbè wọ̀nyí. Òun náà ni wọ́n sọ pé wọ́n ṣetán láti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú wọn tí gbogbo wọn ò sì jókòó láti lè mọ ọ̀nà tí wọn yóò ṣe bí ètò ààbò ibi yóò ṣe fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Nítorí pé à ń pọ̀rọ̀ yìí lówe, ó ti wá kọjá agbára ilẹ̀ Yorùbá. Tó bá jẹ́ pé ìgbà tí a ti ń pariwo rẹ̀ ni, tó bá jẹ́ pé wọ́n ti gbọ́ sí wa lẹ́nu, ìjọba ti gbé ìgbésẹ̀ láti ìgbà ìpọ́n wá ti wá de kànrànjọ́gbọ́n, wọ́n ti wà àárín wa tán, a ò dá wọn mọ̀ tán. Àwọn tá a dá mọ̀ wọn ò ṣe mú, wọn ò ṣe lù, wọ́n ti lo má lù, wọ́n ti lo má fọwọ́ kàn án. Wọ́n máa pera wọn lọ́mọ ìjọba sì rè wọ́n náà wọn ò dá wọn mọ̀, àwọn ò mọ̀ wọ́n. Ìjọba náà ń gbìyànjú ipá tiwọn láti lè jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ múlẹ̀. Àwọn ìjọba ìpínlẹ̀ àti gbogbo àwọn ìjọba ìbílẹ̀ gbogbo wọn sáà ní lajú wọn lẹ́kọ̀ọ́jú kí tàlùbọ́ kò wọ́. Ilẹ̀ Yorùbá wá di ilẹ̀ tí wọ́n mú wa lẹ́rú nínú ilẹ̀ bàbá wa fúnra lára wa. Ká dúpẹ́ lọ́wọ́ special adviser lórí ètò ààbò yìí sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ìgbésẹ̀ yìí. Àwọn náà wá rí wípé àwọn lọ́ba wa, àwọn náà ní ipa tiwọn náà tó máa kó, nítorí pé àwọn ló súnmọ́ aráàlú. Tí wọ́n bá rí wípé ẹnu bodè kó wá wọn, wípé ẹnu bodè yẹn ètò ààbò fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní àwọn ẹnu bodè yìí, ó máa rọ gbogbo ìlú náà lọ́rùn. Nítorí pé gbogbo abúlé ni wọ́n ní ọlọ́dẹ, àwọn abúlé àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ fìjìláńtè bẹ́ẹ̀ lábúlé. Bẹ́ẹ̀ sì ni wọ́n máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá, àwọn ẹ̀ṣọ́ aláàbò àbárẹ́rìnàbò òlú, ẹ̀kọ́ tó yẹ ó ṣe máa dọ́dọ̀ wọn DSS lọ́hùn-ún. Àwọn náà, inú mi wá dùn wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti wá wò pé ojú lalákàn fi ń sọ́rí, àtilé báyìí la ti ń kẹ̀sọ́ròdè. Táwa fúnra ara wa tá a bá dáàbò bo ara wa, kò sẹ́ni máa dáàbò bò wá o. Tí àwọn ẹnu bodè wa tó bá jẹ́ wípé irú wa ògiri wa ni wọ́n ń wọ ẹnu bodè wa, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá ajẹnifẹ́ni apanimáyọ̀dà lágbà wọnú ìletò wa, tá ò sì ní mọ̀ wípé àwọn ọ̀tá wa làwọn wọ̀nyí tá a gbà wọnú ilé wa wá, wọnú abúlé wa wá. Tí ètò ààbò bá ti fẹsẹ̀ múlẹ̀ dáadáa, tó bá sì jẹ́ wípé àwọn abúlé tí wọ́n súnmọ́ ara wọn, wọn ò gbà bọ̀dẹ̀ fún ara wọn, ṣé àwọn lọ́balọ́ba tí wọn ò bá ara wọn jà, tí wọn ò jà sí à ń pààlà, tí wọn ò jà sí ilẹ̀, tí wọn ò jà sí bóyá èmi adé tèmi lójú tiẹ lọ, adé tiẹ kéré sádé tèmi, tí wọn ò jà sí èmi ní olórí ọba. Ilẹ̀ Yorùbá tó tá a bá dúró tá a sọra wa di òṣùṣù ọwọ̀, kò sẹ́ni máa lè kàn wá, kò sẹ́ni máa lè kọlù wá. Ṣé wọ́n tó bẹ̀ ní gbogbo ìgbà ayé àwọn baba ńlá baba wa ni? Ṣùgbọ́n gbà tó jẹ́ wípé àwa fúnra ara wa àti pín yẹlẹyẹlẹ. Àwọn lọ́ba wa gan àjùlọ la ni wọ́n fi ń wọn ara wọn.
adé tèmi ju kinní kan lọ, adé ìṣẹ̀ǹbáyé ní tèmi ilẹ̀ bàbá tiwa ló dé ti bí ìbàyè, bàbá tiyín ló wá sí ọ̀dọ̀ tiwa. Àwa máa pàtàn, a gbàgbé ohun tó jẹ ká ṣe sílẹ̀, a gbàgbé nǹkan tó jẹ ká mójútó tá à ní mójútó. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, kẹ́ share, kẹ́ jẹ́ kó délé, kẹ́ jẹ́ kódókó nínú gbogbo tẹ́ bá ti ní àǹfààní láti máa wò wá. Ẹ ṣé púpọ̀.